nígbà tí kidnapper wa bá mi bí lọ́sọ̀ gangan there are 14 of them kó bọ́n ká dà kó gbogbo ẹ̀ wá bá mi bí gbogbo ẹ̀ mọ́ra wọn mi ò quote the bible quotation o torí wọn ò lè gbọ́ yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n dẹ̀ fà wá ti sílẹ̀ kan wá pa mí ọ̀kan wá gba nǹkan wọ́n dẹ̀ gbólóhùn tí mo mọ̀ tó jẹ́ ìmọ̀ bí adìyẹ bá gàba ohun ẹnu ayé padà gbégbé bá wọnú ẹ̀kú apàǹdọ́ ti darí ọ̀run ó yá gbogbo ntẹ́ ẹ bá wá ta ló ràn yín wá lára àwọn tó ń gbálẹ̀ bíi ọkọ ẹ̀ ló ní kán lọ múṣẹ́ mi ńlẹ̀ so tí màá wá ní irú ìmọ̀ yẹn gbogbo wa ò lè gbé Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody ń pa o. ẹ̀yin èèyàn wa tí wọ́n bá ń tàn wá ẹ má jẹ́ ká tan ara wa kí ni kókó àwọn ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa yìí gan tó jẹ́ pé tí àwọn afẹ̀míṣòfò bá dé àwọn ẹ̀sìn yìí ò lè gbà wálẹ̀ wọ́n ń wọnú mọ́ṣáláṣí wọ́n ń pààyàn wọ́n ń wọnú ṣọ́ọ̀ṣì wọ́n ń pààyàn bẹ́ẹ̀ pé Jésù bẹ́ẹ̀ pé Allah kò lè dá yín lóhùn kí wá ní kókó ẹ̀ gan àwọn tọ̀dọ̀ tiwa oògùn táwọn bàbá wa filẹ̀ fún wa tó jẹ́ pé ó máa wá dá wa lóhùn àwọn ẹ̀sìn yìí wá sọ wípé ká má dé ibi oògùn yẹn ṣé kò yẹ kí a ti mọ̀ wípé àwọn ẹ̀sìn yìí gangan wọ́n gbé wá láti wá pa wá ni wọ́n mọ̀ nípa àwọn sì máa kógun wá wọ́n wá kọ́kọ́ fẹ́ fi ẹ̀sìn yẹn gba agbára lọ́wọ́ wa tán bá wá dé wọ́n á lè pa wá ẹ̀yin èèyàn jẹ́ ká jí irọ́ lásán ni ẹ̀sìn yìí wọ́n wá ń sọ fún wa wípé òkè o ibì kan wà o tí à ń lọ tá a bá ti ṣẹ̀sìn yẹn ní tó bá kú ibì kan wà heaven kan wà àlùjànnà kan wà o irọ́ lásán ni kò sí àlùjànnà kankan bì kankan kò sí iná kankan bì kankan nǹkan tó o bá ṣe náà ló máa gbà ilé ayé tó o ti dẹ́ṣẹ̀ náà ló ti máa jìyà ẹ̀ bó o bá jẹ́ kó o tó lọ wàá tún ayé wá wàá jẹ́ ó kàn máa dàbẹ́ ní pé wọ́n fọ̀máàtì memory card ẹni yẹn ò ní mọ̀ pé òun ti wá rí á wá tún ayé wá iṣẹ́ aburú tó ṣe nígbà tí ó kọ́kọ́ wá sáyé tí ó jìyà ẹ̀kú tó lọ yẹn á padà wá sáyé á jẹ ìyà ẹlẹ́kùnrẹ́rẹ́ ilé ayé lẹ̀san wà kò síná kankan bì kankan kò sálùjànnà kankan bì kankan kí lọ́lọ́run fẹ́ gbà ń bẹ̀ ṣó fẹ́ jẹ asán ni irọ́ lásán ni ẹ̀yin èèyàn wọ́n jẹ́ ká jí o ẹ̀sìn àwọn kan ni wọ́n dálẹ̀ láti lè máa fi darí àwọn èèyàn irọ́ lásán ni ẹ tẹ̀lé òfin ìlú yín ẹ ṣe àṣà àti ìṣe ìlú yín ẹ dira àwọn afẹ̀míṣòfò wọ́n ti wà káàkiri ilẹ̀ Yorùbá àwọn òwe tán gbé wá fún wa yìí irọ́ lásán ni Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró.